ó mú yín dé ibẹ̀ bí ẹ bá fẹ́. Túbọ̀sún ní bí ó bá ti yá eégún ó ti yá ọ̀rẹ́, jẹ́ kí a tètè máa lọ sí ibẹ̀ báyìí. Fádàrí rẹ́rìn-ín ó ní ibo lẹ pé, ṣé ibi tí wọ́n ti ń jẹ tinú ẹyin ni àbí ibi tí wọ́n ti ń jẹja ọ̀bọ̀kún tí wọ́n tún mu ọtí tútù lé e. Ó jọ wípé àdìsá àtijọ́ lẹ mọ̀, àdìsá tuntun ó gbóná ju àpáàrà lọ. Paramọ́lẹ̀ làdìsá, agbára ẹ̀yin mẹ́ta yìí ò ká. Gbogbo agbófinró olè yìí wọn ò lè rí i mú. Túbọ̀sún tún rẹ́rìn-ín ó ní ọ̀wù ọ̀gbẹ́ni Fádàrí, ẹ la lọ̀rọ̀, bá ò bá là á kì í yé ni. Ọ̀rọ̀ rẹ ò yé mi dáadáa, ṣe bí àdìsá ni? Fádàrí ní àdìsá ni ní tòótọ́, ṣùgbọ́n ó ti kúrò ní àdìsá tí ẹ mọ̀ tẹ́lẹ̀. Ọmọ ojúmọ́ kan, oògùn kan, òun ní àdìsá tí ẹ fẹ́ lọ bá o. Mo wí fún yín tó o. Dèjì ní ṣé ohun tí òun sọ ni wípé àdìsá lóògùn? Bẹ́ẹ̀ ni ọ̀gá, òun làbá máa pè ní ọmọ ajáwé sọ lórúkọ. Lẹ́yìn tí mo yọ ọ́ ní inú odò Ahúyaya lóru ọjọ́ náà, ibi tí mo gbé e lọ fún ìtọ́jú, òun ni wọ́n ti sọ ọ́ di ọkùnrin. Dèjì rẹ́rìn-ín ó ní ẹ má ṣe yọnu ọ̀gbẹ́ni Fádàrí, ìjọba ni wá, ìjọba amúnimú oògùn. Fádàrí wojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ó minú, ó ní bí ẹ bá ti dá ara yín lójú, ẹ jẹ́ kí a lọ. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sì jáde lọ. Ọkọ̀ àwọn Túbọ̀sún ó ti rin ìrìn nǹkan bíi 30 ìṣẹ́jú kúrò láàrin ìlú kí Fádàrí kó tó sọ fún Túbọ̀sún tó wa ọkọ̀ wípé ó dá ọkọ̀ dúró lẹ́bàá ọ̀nà lábẹ́ igi gẹ̀rẹ̀jẹ̀ kan báyìí. Túbọ̀sún tẹ ìjánu ọkọ̀ náà sì dúró ní abẹ́ ibòji igi ọ̀hún. Túbọ̀sún, Àkànjí, Dèjì àti Fádàrí wọ́n sọ̀ ní inú ọkọ̀. Fádàrí wo gbogbo àyíká bí ìgbà tó ń wá nǹkan kan. Lẹ́yìn náà òun ló sọ fún àwọn Túbọ̀sún wípé kí wọn ó tẹ̀lé òun. Fádàrí yà sí ọ̀nà ìlàgbẹ̀ kan báyìí tó tóóró. Ọ̀nà náà tóóró bí ìfun ejò. Wọn ò tí ì rìn ju ìrìn ìṣẹ́jú méjì lọ ní ọ̀nà ọ̀hún tí wọ́n fi pàdé ọmọbìnrin kan báyìí tó gbé agbọ̀n lórí. Ẹ̀fọ́ tútù ó kún inú agbọ̀n náà fọ́fọ́. Dájúdájú oko ni ọmọbìnrin ọ̀hún ti ń bọ̀. Ọmọbìnrin náà kí wọn dáadáa, àwọn náà sì dáhùn bí ó ti tọ́. Bí ọmọbìnrin náà ti kọjá lára wọn tán, ó dúró, ó sì bójú